nítorí àdó olóró tí àwọn ẹgbẹ́ àfẹ̀míṣòfò tí wọ́n jù sí ìlú maiduguri ní ìpínlẹ̀ borno. ààrẹ bọ́lá ahmed tinubu tí kò sí lórílẹ̀‐èdè nàìjíríà ní àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, ó ti pa àṣẹ fún gbogbo àwọn ọ̀gá olórí ẹ̀ṣọ́ ààbò lórílẹ̀‐èdè nàìjíríà láti kúrò ní ìlú àbújá tàbí ibikíbi tí wọ́n wà, kí wọ́n sì gba ìlú maiduguri lọ láti lọ́ọ́ máa mójútó gbogbo ọ̀rọ̀ ààbò níbẹ̀ báyìí. ṣùgbọ́n tí àwọn alátakò tí wọ́n ti ń sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu pé lásìkò tí iná wà lórí òrùlé ilé ẹ̀ ń lọ sá kúrò nílé tí ó lọ ń ṣe fàájì ní òkè òkun, èèyàn látàrí àbẹ̀wò tó ṣe sí ìlú london lórílẹ̀‐èdè united kingdom. ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní ẹgbẹ́ àfẹ̀míṣòfò ènìyàn máa ju bọ́ǹbù sí ìlú maiduguri tó sì jẹ́ pé ibi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìní bọ́ǹbù náà ènìyàn ó bàjẹ́, ìyún ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìjọba tó wà ní ìlú maiduguri, ìyún maiduguri university teaching hospital. bẹ́ẹ̀ ènìyàn tún ju bọ́ǹbù náà sí ọjà tí wọ́n pè ní monday market tó wà lóńlù maiduguri, tí wọ́n sì tún ju bọ́ǹbù sí ibi tí ó jẹ́ ibi tó ti ń fi lẹ́tà ránṣẹ́, èyí tí wọ́n pè ní post office, èyí tó ti fi ẹ̀mí èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, èèyàn 25 people tó ti fẹ̀mí wọn ṣòfò, téèyàn tó sì lé ní 100 tí wọ́n fara pa yánnayànna. nítorí ìṣẹ̀lẹ̀ yìí ni ló jẹ́ kí ààrẹ bọ́lá ahmed tinubu kó ṣe ìkéde tuntun lórí ètò ààbò nàìjíríà, tó sì kéde pé kí gbogbo àwọn olórí ẹ̀ṣọ́ ààbò pátápátá káàfàtà kẹ́ kúrò ní ìlú àbújá ibikíbi tó bá wà, kí wọ́n gba ìlú maiduguri lọ láti lọ mójútó ètò ààbò bẹ́ẹ̀. pẹ̀lú eléyìí, àwọn tí ìkéde tinubu tó bá wí, àwọn náà ni olórí gbogbo ọmọ ogun nàìjíríà, ìyún chief of defence staff ọ̀gágun olúfẹ́mi ọlátúbọ̀sún olúyẹdẹ, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà sójà lórílẹ̀‐èdè yìí, ìyún chief of army staff ọ̀gágun waheed shaibu, ẹni tó jẹ́ ọ̀gá àwọn sójà orí omi lórílẹ̀‐èdè yìí, ìyún chief of naval staff vice admiral idris abbas, ẹni tó jẹ́ ọ̀gá àwọn sójà orí òfurufú, ìyún chief of air staff air marshal sunday kevin aneke, àti ẹni tó jẹ́ ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn sójà lórílẹ̀‐èdè yìí, ìyún chief of defence intelligence, ìyún lieutenant general emmanuel parker ndiadeye. àwọn ni àṣẹ ìbáwí tí a sì gbọ́ pé gbogbo wọn ti tẹ̀lé àṣẹ náà, wọ́n ti wà ní ìlú maiduguri. ṣá o, ẹgbẹ́ òṣèlú alátakò, ìyún african democratic congress adc, wọ́n ti sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu pé lásìkò tí àwọn afẹ̀míṣòfò tó fi bọ́ǹbù pààyàn rẹpẹtẹ ní ìlú maiduguri, ìní tinubu ló gba ìlú london lọ láti lọ́ọ́ ṣe fàájì lórí bí ọba ìlú england ọba charles III bó ṣe ránṣẹ́ pé tí wọ́n sì ní ilé ìfihàn pé tinubu kì í ṣe adarí rere.